On mute. Mo ti on mute. Ṣé gbọ́ ṣáàbí volume mi ń bí ni? Hello? Mo sọ̀rọ̀. Okay, mo ti yí volume sókè. Èmi ni ọ̀dọ́ mi ni. Tó o fẹ́ ṣó ojú ẹ̀ àbó o fẹ́ ṣó ojú ẹ̀? Màá show ojú mi later. Okay. Torí ibi tí ṣìnà gbé ẹ dé. Èrè àgbèrè ni ẹ mà. Mo kàn kọ́ ọ̀bọ̀ kò ń ṣe intentional. Ẹ ti jọ ní ìjà rí ni. Èmi àti ta ni? Lande tó fi múra kakaka sọ̀rọ̀ yẹn ṣe ti jọ ní. Yeah, bí kinní yẹn ṣe rí, mo rí bí set up tó wà planned by so many people tí mi ò mọ̀. Even as at now gan, èmi gan believe pé bóyá ẹ̀mí mi ò save gan because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mo rí bí set up and mo wá àwọn tí wọ́n gbé wọlé mo tí ń orúkọ yín o. mo rí bí set up and heavy conspiracy which a lot of people are behind it. You understand? Báwo ló ṣe jẹ́ conspiracy tó mú okó ẹ̀ jáde nínú pátá ni? Thank you very much, ma. Reason tí mo ṣe rí pé ó jẹ́ conspiracy ni pé èmi àti Marigold yẹn a ever bára wa sùn rí. Mi ever fokó lọ rí. Ta ló ń jẹ́ Marigold ẹ bá wa tán? Marigold ni ẹni tó mú dára wá tó padà di ìyàwó Lande wá sílé mi. Bó tilẹ̀ jẹ́ pé mo gbọ́ wípé Marigold yẹn ló kọ́kọ́ ń fẹ́ Lande kó tó mú ọ̀rẹ́ tó tún wá mú lọ. Ẹ máa sọ̀rọ̀ lọ. So mo wá rí pé conspiracy ni wọ́n dẹ̀ pọ̀ tó plan against me. Ta ló ṣe? Bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ tó plan against me tí mi ò dẹ̀ tí mọ̀. Mo dẹ̀ fẹ́ bẹ̀ àwọn ọmọ Nàìjíríà pé kán jọ kán try láti gbọ́ tèmi because nǹkan wọn máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn bá kọ́kọ́ rojọ́ àwọn èèyàn kì í fẹ́ gbọ́ tẹlòmíì mọ́. That is social media for you. Don't let them depress you. Just ignore them. Yes, so nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tán rí búlì tán búlì nǹkan tó ti wà ní mind mi tó ti ń ṣẹlẹ̀ tipẹ́ tí mo ti ń rò ni because Marigold wọ́n ti ń blackmail mi tipẹ́ so kò ń sọ̀rọ̀ èní àbáàná because tó bá pè mí tí Marigold yẹn lọ́ bá pè mí láti. Arábìnrin tó ń jẹ́ Marigold iṣẹ́ wo ló ń ṣe? Kí ló parí papọ̀? Bí a bí some 7 years mo máa ń rí ní location pẹ̀lú àwọn àwọn kí náà ń pè bọ̀bọ̀ tí ó wọlé tó jáde nísìn kọ́kọ́ sí K ni. Àyìndí ọ̀gọ̀ so ó máa ń pa fún kúrúkúrú kíkẹ́ mọ́ mi ṣó ti yẹn èmi dẹ̀ ní táì sí Èkìtì Ìkẹrẹ so àtijọ́ tó ti lọ sọ fún mi pọ́ ọmọ Èkìtì lòun báyìí so mo máa ń fún ní nǹkan máa ń fún lówó ìgbà mi máa róúnjẹ fún anytime but location ni mo ti rí throughout láyé mi ò ever rí pé bóyá àjọ hang out rí àjọ ṣe anything. Ṣé ó ti wá sínú ilé ẹ̀ rí? Kò wá sínú ilé mi rí o. So ìjọ yẹn mo kàn wá nú ilé ni kọ́ọ̀kan wá wọlé Ọlọ́run kọ́ọ̀ta máa gbé tó máa ba ayé wa jẹ́ kọ́ọ̀ta máa gbé tó máa ba orúkọ wa jẹ́ kọ́ọ̀ta máa gbé tó máa dá wa lẹ́mìí ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ ká gbé. Ìgbà mi èèyàn máa ń gbé dá prayer yẹn papọ̀ dá padà kọ́ mi tó máa ba orúkọ èèyàn jẹ́ ńgbà mi ó tún máa ń gbéyàn lókè lọ́dọ̀ aláàánú. Àmì mà so kọ́ yẹn ni mo gbé. Bàbá èèyàn jẹ́ tó fẹ́ búyàn lórí fóònù tó ń rojú ẹ̀ kiri ó lè pàdé aláàánú láti bẹ̀. Bẹ́ẹ̀ni kọ́ yẹn ni mo gbé gbogbo nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ yìí máa sọ tòótọ́ ni o kò sọ̀rọ̀ anything kankan mọ́ níbi tó dé dúró in fact èmi gan fúnra mi báyìí ibi tó dé dúró yìí báyìí mo ti rí pé ọ̀rọ̀ yẹn jù báyìí lọ èmi gan fẹ́ fira mi kọ́ Lande lọ́rùn ni because mi ò mọ ibi tí wọ́n ti mi mọ bó ṣe plan gbogbo kìíní yìí against me so mi ò mọ mi ò fún Marigold ní appointment kankan mi sọ pé bóyá kájọ pàdé lẹ́niwé kankan rí mo kàn wà ní all of a Sunday random call ó kàn pè mí hello baba tí. Mute Yusuf. Hello baba tí. Ó ní hello baba tí. Hello baba tí. Ṣé wà around ni because èmi sọ fún pé around estate mi mo sọ orúkọ estate mi yẹn fún mi fẹ́ sọ lórí afẹ́fẹ́ mi mo máa ń fi nǹkan mi pamọ́. Ó wá ní òun máa wà lára estate mi yẹn. Àbí bẹ́ẹ̀ kan mo ní ẹ pé òun dẹ̀ fẹ́ ṣe launching fíìmù òun pé so ìyẹn Marigold so ó lóun fẹ́ ṣe launching fíìmù òun o pé fíìmù tóun fẹ́ ṣe yẹn pé mo máa bóun ṣe MC bóun fẹ́ wá bá mi sọ̀rọ̀
bó ṣe máa lọ mo dẹ̀ ní okay mo dẹ̀ ní okay no problem so bí an hour ó tún pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó dé bí an hour plus so time yẹn lọ bí time tó máa dé ẹ má búyàn lórí láìsí àti tèmi mo ní zero tolerance ó máa blọọkì yín o mi gbọ́. so time yẹn dàbí bóyá bí to 7 or something ló dé so sọ fún mi pé òun wà ń ta ìgbà tí mo dẹ̀ máa rí máa ṣí géètì fún mo máa rí pé mo rí pẹ̀lú èèyàn kan ni mo wá ní Mary Gold ojú ẹni yẹn gan mo ti sọ straight pé why you bringing a stranger to my house. ṣé bó ní wọlé kọ ṣé lóun mú èèyàn pọ̀. kò sọ fún mi pé òun méèyàn kankan bọ̀ o mo bí náà èmi máa ń béèrè mọ́mí ẹ mọ̀ pé fi èèyàn gangan ni nǹkan téèyàn máa ń rí láyé èmi mo máa ń para mọ́ pa mo máa ń béèrè mo ti béèrè lọ́wọ́ mo ní mi ò fẹ́ because mi like ẹlòmíì ó máa wálé àwa máa rìkọ́ọ̀dù ni ẹlòmíì tó bá ń smoke ó máa rìkọ́ọ̀dù ẹni so mi kì í like total. ìyàwó adábá tiẹ̀ gẹ̀ smoker kì í fẹ́ gbàyàn sí ilé àfihàn. ó ti yé yín so nǹkan tí mo ó ní òun ti mọ̀ pé mi ò kì í like kéèyàn kí stranger pé òun dábọ̀ ni n tó fi convince mi nìyẹn mo bí léèrè ohun tí mo sọ yìí ìgbà tí mo kàn máa rí mo kàn rí pẹ̀lú èèyàn kan ni mo wá níbọ̀ mo sọ fún ẹ pé ṣé wọ nìkan ló ń bọ̀ oníwọ nìkan ló ń bọ̀ ta ló tún mú dání olóòrè òun ni pé dára ni pé content creator. ìjọ ó jọ ọ̀nà ẹ̀ wàá máa pọ́ọ̀sì tó mò ń jẹ́ nìkan ló ní ó dó ìyàwó Lande ó mọ̀ pé ìyàwó Lande ni ó yẹ continue and so fucking what ó yá máa sọ̀rọ̀ lọ. so ó ní dára ni pé content creator ni mo dẹ̀ ní òkè mo ti gbọ́ ó yá come in wọ́n dẹ̀ wọlé bó ṣe wọlé báyìí kò pẹ́ tó wọlé rárá kò tí ì lè lo ju bóyá bíi 5 minutes lọ ó ní òun fẹ́ jẹun pé bàbá tí ìkìlú wà ní mo ní nǹkan wà ní kitchen. ìgbà máa pọ̀ sùn ìgbà táwọn méjèèjì wọlé Mary ní òun fẹ́ jẹun. nà pé kí la fẹ́ jẹ o kò ní o tiẹ̀ tí ìfarabalẹ̀ tó ti ní kí la fẹ́ jẹ ó yá lọ sí kitchen wá nǹkan bẹ́ẹ̀ pé kẹ̀sì mo wá fún mo ṣáàyò àwọn nǹkan tó lè ṣe fún ó wá ẹsẹ̀kẹsẹ̀ náà ló sọ pé òun máa mọtí o kò sọ pé òun fẹ́ ṣe géèmù o ó lóun máa mọtí o mo wá ní mo fẹ́ lọ rọtí mo dẹ̀ máa ra smoke pé òkè jẹ́ kí kó máa ṣe oúnjẹ kó jẹ́ kí n lọ ra ọtí kí n ra smoke ó wá nínú pé kí n jẹ́ kí what's it called dára pé kó escort mi lọ náà pé so òun kò tí òun tí ọ̀tá máa fi dé òun àti fẹ́ ṣe. dára tó meet for the first time àbí. yes dára yẹn. ó sì ẹ lọ láti lọ ra igbó àtọtí. na inú estate náà sì ní na kò ń ṣe far place so mo wá ní okay no problem. ó wá fi òun nìkan sínú ilé. Mary ni mo mọ̀ mi lè fi dára lẹ̀ sínú ilé nítorí mi ò mọ̀ so Mary lèmi mọ̀ so torí ẹ̀ mo yẹ fi Mary lẹ̀ sínú ilé mi so Mary nìkan ló dá wà nínú ilé mo wá lọ so gba tí mo máa èmi ká pé mo mọ ẹni tí gẹ̀ẹ́ jẹ ni wàláì mi ò ní gbé sínú mọ́tò mi pé mo gbé lọ débi pé wọ́n ní wọ́n rí pé ibi tí mo ti lọ ra smoke because innocent mi mi ò mọ̀ rí. okay because tí a bá ń fẹ́ pé kó máa sọ̀rọ̀ lọ a lè gbàgbé àwọn important question. ìyàwó Lande tó mú wá yẹn ṣé orí rí àbó orí rí. mi ò rí rí ní ayé mi ò mọ̀ rí mo lóhùn èmi àti ẹ̀ lájọ lọ ra smoke sẹ́ tí n bá mọ̀ mi ò ní gbé dání. bẹ́ẹ̀ ni mà. ìgbàlẹ̀ yìí tó introduce ẹni yẹn sí ẹ. kí lẹ wí. talent tó ń hàn yẹn mo fẹ́ sọ ẹni yẹn ká lórí ẹ̀pá yẹ àtọ̀dọ̀ ayé àtọ̀dọ̀ yẹn sọ́ka yẹn. ìbí òyìn ṣe justice for Mohbad bí tẹ́tí máa ń fún wọn wèrè end. mo ń gbọ́. so introduce ẹni yẹn sí ẹ àbí kò introduce ẹni yẹn sí ẹ. ta ni dára yẹn. ta ni àwọn olówó alẹ́ ẹ̀. dára kò introduce ẹ̀ sí mi sẹ́ ẹ̀ mo ló ní content creator ni ó sọ fún mi pé content creator ni ọ̀rẹ́ òun ni. kí ló porúkọ ẹ̀ nígbà tó wọlé. ó ní dára ó ní dára ó ní that's dára ó ní that's dára content creator she's my friend mo dẹ̀ ní nice meeting you dára ìyẹn náà dẹ̀ dá mi lóhùn pé it's nice meeting you. so mo wá lọ èmi àti dára yẹn lájọ jáde so ìgbà tí mo wá lọ ra drink mo wá ra smoke mo dẹ̀ tán padà mo dẹ̀ wálé. nínú mọ́tò yẹn kí ilẹ̀ ìjọba ara yín sọ. kí lẹ wí. torí o mọ̀ rí tẹ́ ẹ bá dẹ̀ kó ní ojú òde kì í rí arẹwà kó má ta sí kí ni nǹkan tẹ́ ẹ bá ara yín sọ. mi ì bá sọ kankan nínú mọ́tò náà. ẹ fọwọ́ ara yín nítan. nínú mọ́tò no ìgbà tá ẹ máa gbọ́ ìgbà tá lọ sí ta lọ ra smoke ṣẹ́ ń gbọ́ girl yẹn wá sọ fún mi pé what's your name mo ní I'm Baba T
So the girl now What said, is your name? Money, I'm tired of Babatunde Bena. Jẹ́ ká padà sẹ́yìn. Jẹ́ ká padà sẹ́yìn. Mi ò ní fẹ́ irọ́ lórí kinní mi ń bí. Mi ò parọ́. Gbàtí ó mú ọmọbìnrin yẹn wá ẹ ti introduce ara yín tẹ́lẹ̀. Kí lẹ wí? Ìgbà tó mú ọmọbìnrin yẹn wá sílé ẹ̀ ó ló ti introduce ara yín tẹ́lẹ̀. Kí ló tó fi sọ yín pé wọ́n ti sọ yín? Ó ní that's Dara. Ẹ máa gbọ́ gẹ́ yẹn wá béèrè lọ́wọ́ mi padà. Ó bá mi sọ̀rọ̀ náà. Ó ní I'm Dara. I'm a content creator. Kí ló tó fún mi pé what is your name? Ó tún béèrè ó bá mi sọ̀rọ̀ nu mọ́tò. Ó ní I'm Dara. Ó fẹ́ sọ ní pé kó òun gan sọ ó ṣe rẹ pé òun ò rí ẹ rí. Kò rí mi rí o. Kò ṣe bí pé òun mọ̀ mi rí rárá. Àtọ̀ rárá àtọ̀ Ọlọ́run but ó make passes sí mi ṣẹgbọ́n ó make passes sí mi but torí pé mi ò mọ WhatsApp mi ò mọ̀ rí ó gbé ó ṣáà sọ fún mi ó ní àyọ fíìmù pé òun ló máa ń rí mi òun rí fíìmù mi ó act fún mi throughout mi. kò má rí rí torí pé mi náà rí lì mọ́. mi ò rí rí o mi ò mọ̀ rí o mo fi títóbi Ọlọ́run búra wàláì tàláì wàláì I swear to my living God mi ò mọ̀ rí mi ò rí rí I swear mi mọ̀ rí mi mọ̀ from anywhere kò sí nǹkan tó lè gbé lẹ̀ máa fi búra mi ò mọ̀ rí o wàláì kò sí tó lè gbé lẹ̀ ẹ má wọrí màmá kò sọ̀rọ̀ ọ̀rọ̀ kankan mo wá padà wálé sọba ìdílé báyìí bí ṣe gbọ́ tílẹ̀ báyìí bí medical ṣe lóun fẹ́ ṣe truth or dare nìyẹn mo ní truth or dare. ẹ bá ti wọlé ẹ má ti sọ̀rọ̀ farabalẹ̀ bó ṣe gbé ọtí lẹ̀. wàláì mi ò tí ì gbọ́ tílẹ̀ gan medical bá ní pé ọtí ti dé pé ó máa ṣe truth or dare. mo wá ní kí ló bẹ́ẹ̀ nínú àwọn méjèèjì. ètò marigold ni. marigold ò dẹ̀ délé ẹ rí. kò délé mi rí o. ó dẹ̀ ní kó bọ́ ṣòkòtò pé wọ́n fẹ́ ṣe truth or dare. no wọn ò bọ́ ṣòkòtò màmá ẹ jẹ́ ń sọ fún yín bí truth or dare ṣe rí tọ́ba ló fẹ́ ṣe truth or dare wọn ò bọ́ ṣòkòtò mi ò bọ́ ṣòkòtò mi ò bọ́ nǹkankan so wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ṣe táàsì fún yàn téèyàn máa ṣe wọ́n máa ní I dare you to off your shot. kí wàá bí ẹlẹ́rìí àti àgbàlagbà public figure kí ló tán fi lo language yẹn fún ẹ. tó fi sọ pé ká ṣe bóun fẹ́ ṣe truth or dare. Yes n tí mo béèrè nìyẹn. mi mọ nítorí fẹ́ ṣe truth or dare. a ṣáàrí bó ṣe rójú ẹ lẹ àbí torí pé igbó ti wọlé gbogbo yìí kàn ṣe rárá. no nǹkan tí mo rí ni pé ṣé mọ̀ pé ẹjọ́ kì í ṣe ẹjọ́ èèyàn kéèyàn máa ṣe ṣeré mi mo ti máa ń finú tọ́ àwọn èèyàn jù mo máa ń lose guard gan gidi gan ni o. ọ̀rọ̀ fi ènìyàn kọ́ ni kéèsì tó wà lẹ́yìn ṣó possible kí wọ́n lọ sílé ògògò kọ́ láwọn fẹ́ ṣe truth or dare ìbéèrè tí mò ń bí ẹ kankan. mọ̀ pé ògògò ò dàgbé I'm a single father you understand. báwo ni àwọn tí ẹ máa orí ibo ló ti ń stream tó mo fẹ́ ṣiṣẹ́ sórí. I'm a single father so mo ń dágbé ni ṣe understand so mo ti pé vulnerability mi ni wọ́n lò against mi. So bó ṣe wá ní truth or dare mo wá ní èmi ò mọtí o pé tí bá máa mu ọtí díẹ̀ báyìí mi máa ṣe kí ni mo máa hàn ní o pé mi à dey smoke o but I no be oní alcohol mo lè lọ club tí máa ti bọ ọtí díẹ̀ sínú kóòkì báyìí ọtí yẹn ni mo máa mu throughout ẹ̀kan máa wo ni máa kàn máa fi kóòkì sí ni mi ò ń ṣe ọlọ́tí social drinker ni mí. So ó wá ní truth or dare so bá ṣe bẹ̀rẹ̀ truth or dare yẹn ó wá ń dí ẹgẹ́ yẹn sí mi dáadáa. kí ni dáadáa ni wọ́n ń wí nígbà tó sọ pé káwọn ṣe truth or dare. wọ́n jọ kọ̀ ni o. kí ni tó fi fẹ́ ok truth or dare yan mọ̀ sí sọ pé ó ló kó nídìí ló ń jẹ́ bẹ́ẹ̀. kí lẹ sọ débẹ̀. wọn kò ń ṣe ló kó nídìí ló ń jẹ́ truth or dare o. ẹ jẹ́ explain the game yẹn fún yín màmá kò ń ṣe ló kó ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣe rí truth or dare game kò ń ṣe gbogbo truth or dare game ló yẹ kó lead sí sex ṣe understand some truth or dare game ò ní lead sí sex wọ́n kàn máa fún yín ní difficult tasks kó lè mọtí kó lè yó I know about the game kó lè mọtí kó lè yó so àwọn ẹlòmíì kọ́ lè mọtí kọ́ lè bára wọn sùn tó ti yẹn àwọn ẹlòmíì kọ́ lè mọtí kọ́ lè ṣe yamayama kọ́ bára wọn sùn kọ́ ṣoríṣiríṣi so it depends on. wọ́n wà ní àárín arẹwà méjì ọ̀rọ̀ ẹ tí ń yé mi máa sọ̀rọ̀ lọ. So it depends on bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe game yín rules of the game so bí marigold ló organize truth or dare so wá sọ fún mi pé the rules of the game is that tá bá ti fẹ́ ṣe game pé ẹni tó bá díẹ̀ tí ó bá lè ṣe ó máa mọtí
àbí kó sanwó. nígbà tí wọ́n bọ̀ wá sí ilé ẹ̀ kí ni àpárá tẹ́ ẹjọ́ dá tó fi fa truth or dare. Kò sí tó possible kọkùnrin wá sílé mi ní anyway ó possible náà torí pé mi ò láì kí n máa wo kó ọkùnrin. Kò sí àpárá ẹ máa gbọ́ kò sí àpárá. tọkùnrin kan bá ń tó sí mi farabalẹ̀ tọkùnrin kan bá ń tó sí mi tó bá lé mi màá kọ́ fẹ́ wo ohun tó fẹ́ mo lè sọ pé olùkó ń dìkì ẹni abọ́ ṣòkòtò fún mi so káàzún pé géèmì yẹn ni wọ́n bẹ̀ play. Kò sápárá mọ́ mi kò sápárá tajọ dá in fact ọ̀rọ̀ lọ́ọ̀ṣì tó ló ń bá wa kò bá wa ọ̀rọ̀ kí n connect àwọn ọmọ kàtà páwọn fẹ́ lọ ṣiṣẹ́ ń kàtà àwọn fẹ́ lọ ṣe ló ń sọ àti mo ní kò tiẹ̀ sọ̀rọ̀ lọ́ọ̀ṣì mọ́ mo dẹ̀ lémi ò ní connection ní kàtà o ẹni tí mo mọ̀ ń kàtà ò sí ń kàtà ọmọ lójú mo mọ̀ so kò sẹ́ni tí mo ní tí mo lè connect wọn mọ́ ń kàtà so ti mo fi pé ó ń fi gbogbo ọ̀rọ̀ yẹn ó kàn fi ń distract mi ni so wá go to the truth or dare yẹn ló ṣàn sọ tábà tó ti sọ̀rọ̀ gbàgbé a ní let's start the truth or dare so mo wá ní start which I involve. Wọ́n fẹ́ wo nǹkan tó wà ní ojú abẹ́ ẹ̀. Wọ́n fẹ́ wo nǹkan tó wà lábẹ́ ẹ̀. Èmi ò mọ̀ ṣé mi mọ̀ ni ọlọ́rọ̀ àbí ti dídí. So bí wọ́n ṣe bẹ̀rẹ̀ truth or dare nìyẹn so Marigold bá ṣe bẹ̀rẹ̀ truth or dare báyìí ṣe ni Marigold kọ́ bọ́ra ẹ̀ sí òwò mi ò rí òwò ẹ̀. Marigold kọ́ ara rẹ̀ sí òwò. Wàláì mi ò rí òwò ẹ̀ rí ní ayé mi láì tí ṣe truth or dare yẹn ni o. Tó bọ́ bírèsì ànígbáyà ni àbí kí ni. Kò wọ kankan ó sáré bọ́ra àwa tiẹ̀ ṣe èmi sì wọṣọ the other girl náà wọṣọ. Ó dẹ̀ wà nílé bachelor single man. Bẹ́ẹ̀ ni so bóyá bọ́ra sí òwò báyìí mo kàn wọ́n pé mi rí òwò Marigold rí kí ló ń ṣe. Ṣé oyin ẹ̀ dúró àbọ̀ oyin ẹ̀ lọ́lẹ̀ oyin ẹ̀ dúró dáadáa tó lè move ọkùnrin. Ọyàn ẹ̀ wà bó ṣe wà. Okay. So bóyá bẹ̀rẹ̀ géèmù yẹn nìyẹn ó ṣáà ń díẹ̀ mi sí dára yẹn máa mu ọtí so ìgbà tí dára yẹn mu ọtí tó wá dé ó máa ní true ó máa ní 5 true ó máa ní 5 dare so kí ló ń jẹ́ 5 true. 5 dare okay the 5 true is that tó bá ṣe géèmù yẹn tó bá ní kó díẹ̀ nìyẹn pé o lè lọ sọ́ọ̀kì okó ẹ̀ tó bá fẹ́ béèlì ara ẹ̀ tó bá ní truth or dare wà ní true so true ẹ̀yẹn ló máa lò. Okay bó ṣe ń jù sí ìwọ náà sọ true. No true yẹn ní save díẹ̀ yẹn ló le true yẹn nìyẹn máa lò ẹ understand tí wàá fi save ara ẹ pé o lè ṣe irú tax yìí o. Okay lẹ bá gbọ́ ìbéèrè síra yín. So wá ń díẹ̀. ṣé ẹyọ ọmọ ọ̀sìn mò ń gbọ́. ṣe ti understand ọmọ ọ̀sìn kọ́ ṣó yẹ kí mi wà ń bẹ̀. Bọ̀ tó kó àlè náà gbàtí Mary. Yes wọ́n ti mú mi already mo ti wà ń bẹ̀. Of course ọkọ àlè náà tí ọtí dẹ̀ ti wà tí ti wà ń bẹ̀. So mo ti wà ń bẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe so wọ́n dẹ̀ ṣe truth or dare so bí Marigold ṣe sọ pé òun díẹ̀ kí ló ń pè dára pé kí bàbá tí fún ní dọ́gì Quickie. Yes now. Ó lóun díẹ̀ dára. Pé kí n fún ní Quickie ṣe understand. Ṣé dára náà ti bọ́ra sílẹ̀ ni àbí kò tí ì bọ́ra sílẹ̀. No kò bọ́ra sílẹ̀ dára ò bọ́ra sílẹ̀ èmi gan ò bọ́ra sílẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Okay Mary nìkan ló wà ń ta. So Mary wá ní òun díẹ̀ mi kí n ṣe Quickie pẹ̀lú dára understand so mo mú condom mi. ọmọ tó ń sọ yìí Lande ni wọ́n Mary rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ from A to Z tó wà lọ́wọ́. Mi ò purọ́ fún yín náà ṣe bó ti wọ́n lé mi ló wá rìkọ́ọ̀dù ẹ máa gbọ́ sẹ́ ṣe bóun ló wá rìkọ́ọ̀dù mi nulẹ̀ ṣe bóun ni mò ń sọ yìí so Mary wá ní òun díẹ̀ mi àti dára pé kí n fún dára ní dọ́gì Quickie. Not Lande's wife. When I said dára yẹn ni Mary ẹ wá ń wò wò Mary. Ẹ máa gbọ́ sẹ́ ohun tí mo ní sọ pé I never slept with Lande's wife ẹ máa gbọ́ mọ́ mi ẹ máa gbọ́ mo ní mi ò bá ìyàwó Lande sùn because ẹni tó ṣe truth or dare pẹ̀lú mi Mary blindfold mi dára ló pè fún mi content creator. Okay. Ṣó ti yé yín so I never slept with Lande's wife tí mo sọ I never slept with Lande's wife but we did truth or dare and I gave what's it called Dara Quickie. I will not lie about that. It's the first time I'm saying it. I gave Dara Quickie. O fún ní Quickie oníkò bọ́ra alẹ̀ kí ló move ẹ lára ẹ̀ tó fi fún ní Quickie. No ó díẹ̀ ní géèmù yẹn ni ó díẹ̀ Dara wá sọ pé
òun díẹ̀ mi Mary díẹ̀ dára ó tán ó díẹ̀ dára ó sọ pé kí dára pé I dare you dára for Babati to give you quickie so tí ó bá ní gbà á mọtí so kò mọtí ó dẹ̀ lóhun díẹ̀ mo dẹ̀ ní game mo dẹ̀ mú condom nù ọ̀dọ̀ mi mo dẹ̀ báwo fún ni ara ẹ ṣe máa múùvù tó ń do ẹnìkan tẹ́nìkejì dẹ̀ ń wò ẹ̀ àti pé 3 sums ló ṣe nígbà yẹn. no 3 sum kan o mi ò do Mary o èmi bá mi. mi ò do Mary o Mary àbọ̀ Mary wà ní hóhó. bẹ́ẹ̀ ni Mary kan wà ní òwò ní tax tí Mary ṣe Mary head mi ṣé ń gbọ́. kí ló tún mọ hẹ́ẹ̀dì. ó suck mi Mary head mi. yes so bí game yẹn ṣe lọ nìyẹn kò sọ̀rọ̀ pé bóyá anything and èmi ò kí ń tú àṣírí òbò ẹ̀dá tó bá tú àṣírí òbò láyé yìí àṣírí ẹ̀ ò ní bò but tó ti dọ́rọ̀ kéèsì báyìí kò need anybody but mi ò mọ̀ they just barge into me and they make use of me. that mean pé Mary yẹn àti Dára wọ́n ti ń ṣe kinní yẹn pẹ̀lú other men. mi ò mọ̀ wọ́n ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. but Mary ló masterminded gbogbo ẹ̀ Mary ló plan gbogbo truth or dare everything. ó dẹ̀ ṣe quickie lójú Mary. yes now. ọyàn Mary wà ta definitely ó bá Mary náà ṣe. ìdóhùn mi ò bá Mary ṣe kankan o láíláí mi ò lè purọ́ ọmọ náà mi ò ń parọ́. so bó ṣe ń ṣe quickie dọ́gì fún Dára òun ra. ó ṣe quickie dọ́gì ẹ máa gbọ́ ṣe rí quickie yẹn 1 minute ni tó bá ti tán bá gbam another truth or dare again I dare you. 1 minute discharge man okay. no kò ń ṣe 1 minute sex like 1 2 3 tó bá ti ṣe wọ́n máa charge yẹ so ti yẹn so it's 1 minute is a game it's not proper sex. but o ti bọ̀ ó lo condom. yes now I did doggy me more I did doggy there's no kò sí point àti máa parọ́ ní time yìí bí tá a wà yìí. lọ́rọ̀ kan ṣá wọ́n á gbá ẹ ní géèmù nínú ilé ẹ̀yà máa sọ. yes wọ́n gbá mi ní géèmù nínú ilé now kí ló wá ṣẹlẹ̀ so baby báyìí ṣe truth or dare yẹn a ṣe ń ṣe lọ tẹ́ ẹ̀ mo wá fẹ́ lọ mú nǹkan nu mọ́tò so bí kò ṣe ń bọ̀ báyìí mo kàn gbọ́ tí Mary sọ pé ó dà pé Babati ti mọ̀ Babati ti mọ̀ kí ni ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti feel somehow mo wá lọ bá mo ní wọ́ kí ni Babati mọ̀ Mary mo lọ nífun mo pestile ó wá ní pé kí n má bínú pé ìyàwó Lande rè mo ní kí ló sọ ó ní ìyàwó Lande ni pé nǹkan tó ń sọ ni gbọ́dọ̀ pé mo ti mọ̀ pé kí n má bínú. tó lè búra sí pé o mọ̀ pé ìyàwó Lande ni. kí lẹ wí. tó lè búra sí pé o mọ̀ pé ìyàwó Lande ni. yes now ló mú wálé mi mo lè búra sí lẹ́niwẹ̀ẹ́ kò sọ fún mi pé òun mú yàn gan bọ̀ kò dẹ̀ introduce ẹ̀ sí mi as ìyàwó Lande I swear to my living God so èmi gangan fúnra mi mo ká so ó wá sọ fún mi pé ìyàwó Lande ni mo ní wá ibẹ̀ yẹn mo ti mọ̀ pé mo ti wọ̀ so láti ìjọ́ yẹn báyìí tó bá pè mí báyìí mo máa gbọ̀n ni ó lè lóun fẹ́ jẹ pizza ó lè lóun fẹ́. jẹta nìyẹn ṣé Mary àbí Dára. as in Marigold ó smart débi pé ẹ tó bá ti wọnú nẹ́ẹ̀tì ẹ kò lè bọ́mọ́ láyé. a máa pẹ̀ bóun fẹ́ jẹ pizza kó ọ́dẹ̀ kò ṣe gbogbo. yes ó máa ní kí Dára pè mí bóun fẹ́ jẹ pizza. ṣé ìwọ òpè Mary rìkọ́dù yín torí mo bè lọ́wọ́ Lande ó lóun. ẹ máa gbọ́ sẹ́ẹ̀ ó máa ní kí Dára èmi ò mọ̀ ó máa kàn ní Dára kan sọ fún mi pé. ó ní dọ́gì lẹ ṣe nínú kitchen tó possible kí Dára lọ bọ́kọ ẹ̀ kó sọ pé òun ṣẹ̀ṣẹ̀ ṣe dọ́gì nínú kitchen mo níta lórí rìkọ́dù ẹ̀ ó ní má worry of course ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. no kò ní ìdí pé anybody hide anything ṣé mọ nǹkan tí mo ṣe ní mọ́mì ṣé mọ nǹkan tí mo ṣe ní mo challenge ìjọba Lande pé kó provide evidence mo believe pé ìjọba Lande ló rán Mary wá pé kó wá fi ìyàwó ẹ̀ set me up nínú ilé mi. báwo irọ́ kò possible objection. ti get because báwo ni wọ́n ṣe mọ̀ a ṣe truth or dare. mélòó lẹ ríra rí. mi ò rí láti in 5 years but báwo náà ṣe mọ̀ pé a ṣe truth or dare pẹ̀lú ẹni tó introduce sí mi. kó lè má ṣòun ló set ẹ̀ up iṣẹ́ yẹn bí àtìta ló ti wá or kí I don't know. mọ́mì láíláí mọ́mì. Mary ti fẹ́ Lande rí kó tó gbé ọ̀rẹ́ ẹ̀ fún. mọ́mì láíláí ta ló wà ń bẹ̀ pa ṣe truth or dare Mary ló wà láàrin wa náà. dẹ̀ni ó tún parọ́ lórí interview tó ṣe bọ́rọ̀ tó sọ tó fẹ́ kí n má sọ ni mo ti sọ yìí ó ń parọ́ lórí interview tó ṣe ó ní pé ìjọ yẹn o
àwọn òun wá sùn kitchen wèrè wo ló sùn truth or dare everything ended in the kitchen ó dẹ̀ lọ sùn sínú yàrá for a long time ó dẹ̀ lọ àwọn méjèèjì dẹ̀ lọ wọn ò sùn lé mi mọ́jú so ẹni tó rán Mary wá sínú ilé mi láti wá first mi láti purọ́ fún mi first pé what's it called Dara content creator ni one mo dẹ̀ tún gbé Dara jáde two tájọ lọ ra smoke ta padà gbà tèmi ò mọ̀ tí n bá mọ̀ màmá hide ẹ̀ ní mi hide ẹ̀ náà mo tún tọ́nà ní mọ́tò kan gbà tí mo fẹ́ ra nǹkan. ẹ ti háì. no mi ò háì o mi ò háì mọ́ mi mo mọ tí mò ń sọ o. Bọ̀tẹ̀ tí wò bá ti máa ṣe threesome tẹ́lẹ̀ kí ló tó yọ okó lójú Mary láti dó Dara. because Mary wà o so kò ń ṣe threesome ni mo ṣe Mary wà o mi ìdó Mary sẹ I swear to my living God. ṣé tó fi dó Mary tó fi fọwọ́ mú Dara ọ̀rẹ́. no the truth or dare yẹn náà ẹyọ kan ni kò ń ṣe pé continuous thing o. truth or dare. ẹ máa gbọ́ kò ń ṣe pé continuous thing ó kàn dare yẹn ẹyọ kan ni that dog is once so another one can you twerk can you slap your eyes can you do that another one nìyẹn. ọ̀tọ̀ yẹn tún ṣe yẹn náà. Another one can you slap your eyes can you as in twerk can you dance. so ti nǹkan tó ṣẹlẹ̀ lèmi sọ fún yín yẹn. wíìkì yẹn yọ kan ni. àbí kí ni tuma can you slap my eye ẹ kó gbà àti fúnra yín. no can you spark my house a ní a lè sọ fún gẹ̀ yẹn pé ẹ máa gbọ́ a sọ fún gẹ̀ yẹn pé I dare you to spank your ass and mourn you know give us a ringing tone so oríṣiríṣi ló wà lójú ọ̀dẹ̀. ó wá ń slap ìdí tiẹ̀ nígbà tó ń ṣe. no ó kàn sọ fún Dara pé òun díẹ̀ pé kó mourn like pé òun kó fún òun ní ringtone ẹ̀ so ó tún ní kó spark ass ẹ̀ ó díẹ̀ náà bẹ́ẹ̀ so ó dẹ̀ mọtí bó ṣe end nìyẹn so ìgbà tó dẹ̀ end wọ́n lọ irọ́ ló ń pa pé òun sun kitchen blunter lie irọ́ ló ń pa ẹ má dá lóhùn. ok ó dẹ̀ bóyú wa àti Dara wa wọ yàrá lọ àbí. wọ́n ṣe truth or dare ẹ máa gbọ́ truth or dare ṣé ń gbọ́ báyìí ṣe truth or dare tán gbogbo ètò ń sọ yẹn ó kàn fabricate irọ́ ni báyìí ṣe truth or dare yẹn tán ló lọ wọ́n rest wọ́n sùn bóyá for a while wọ́n dẹ̀ lọ kò sùn lé mi mọ́jú ó ń parọ́ fún yín ní pé òun sùn kitchen so now ohun tí mo wá ń wò ṣe bí gbogbo nǹkan tó ń hide tí gbogbo wọn sọ ni. o discharge. no àmọ́ ní condom ni mo lò. ṣé wọ́n dín fáàtì sínú condom ní. no mi ò discharge mi ò kọ́ mo èmi ó máa ń pẹ́ kémi tó kọ́ mo. wọ́n fi ìyàjọ ọmọ mi gan ó yá mò ń gbọ́. ó máa ń pẹ́ kémi tó kọ́ mo ọlọ́run ò ní jẹ́ n rí yẹn láàyè mi. ó máa ń pẹ́. ó máa ń pẹ́ o I stay longer I won't lie to you but it's not that it's. pause jẹ́ kí n bèrè lọ́ra àwọn audience wa níbi tó sọ dé yẹn torí ó ṣùpọ̀ àwọn ìbéèrè tá a máa béèrè torí orí bí mo ṣe ṣe kéèsì ìyàwó ọba late Lámídì Adéyẹmí mi ò fi gbà kan bọ̀kan màá sọ bó bá ṣe rí ni ẹjọ́ ta ló fẹ́ sọ̀rọ̀ débi tó sọ dé yẹn. òun láti gbọ́ yẹ o bó ṣe ń lọ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ ilẹ̀ Yorùbá gbé wá bí bá ti wù kó le tó àwa la máa ṣe kiri la máa ṣẹ́gun àwọn àgbà Yorùbá nation o wàláì dàláì bí o kọ́ mọ́ gbadí I have the belief àbádádúró because tí àbádádúró ṣé gbogbo wọn jà lẹ́kejì wọn jà lẹ́kẹta yìí kò lè bá wa o kò lè bá wa tọ́mọ o kò lè bá wa ṣe gidi kò lè bá wa tọ́ ìṣòro tó wà nílẹ̀ o àfi ká gba Yorùbá nation gbogbo gbòs left right ṣe ni kẹ́ bá sọ pé kò kàn yé o Yorùbá nation làwa fẹ́ o gbọ́ mi gbogbo gbòs adé ẹ jẹ́ ká máa sọ wípé kò kàn yé Yorùbá nation ló jẹ wá lógún ẹ wá raṣọ ẹ wo aṣọ òkè tí mo fẹ́ fi wọ̀ wáyé mo ní wọn lóríṣiríṣi designer tó pọ̀ ẹ jẹ́ dìde. ṣe rí báyìí ṣe ti rí báyìí aṣọ òkè ni o ọdún yóò yẹ bí o ṣe kò gbà aṣọ òkè ni o wow this is beautiful
tẹ́ bá gbọ́ ó mú yes. Oh my God, ó mú ó pọ̀ jù. Aṣọ òkè. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ big size. Àwọn gown tó rán ní sí aṣọ òkè with 2 pockets. Òun lẹ̀ ń wò yìí. Mo ní wọn lóríṣiríṣi designer lóríṣiríṣi kọ́lọ̀ aṣọ òkè. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni mo kó aṣọ yìí jẹ fa. Ẹ jẹ́ ìwọ kẹwo bó ṣe máa rí lára yín. Òun ni ẹ jẹ́ sún kámẹ́rà mi sọ́kàn. Ẹ lè rí dáadáa. Ẹ lè wò láti òkè débi tí kámẹ́rà bá gbede. Mo bọ̀. Ẹ wá ra aṣọ là ń tà. Ẹ jẹ́ tọ́nù kámẹ́rà yẹn bá so that mo fẹ́ kẹ́ rí dáadáa. Kẹ́ lè rí bó ṣe fáìsì. Ń bọ̀ wá. Ṣé ti rí? Òun ni very beautiful. Òun ni gown ni aṣọ òkè. This is it. Very beautiful. Mo ní wọn lóríṣiríṣi. Mo ní téèyàn tó ga, mo ní téèyàn tí ò ga. Òun ni ó dúró rí ọdún yóò yẹ. Àṣeyí ṣàmọ́ ọdún o, k'Olúwa kó ṣọ́ wa o. Àṣeyí ṣàmọ́ ọdún o. Ó mu àbí ó mu ẹ wá raṣọ. Aṣọ ni Lady K Ìfẹ́ Olúwa ṣò ń tà. The baby of Yorùbá nation. Òun mo mi táyé òkè wá bá mi ra o. Aṣọ ni mo mi tákẹ́ wá bá mi ra o. Ẹ wá raṣọ. Aṣọ ni mò ń tà. Mo láwọn aṣọ lóríṣiríṣi tó fine tó mú yes. Damask náà, àwọn yẹn náà wà lóríṣiríṣi. Ọlá yìí pé kò easy àti ká. Òun mi ò ṣe kí n display wọn bíi ti tẹ́lẹ̀ mọ́. But tẹ́ bá ti pè mí, a jọ ṣe video call. Màá fi àwọn aṣọ yẹn wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan. Èyí tẹ́ bá ti fẹ́, ẹ mú. Màmá lọ káṣọ mi sókè. Ẹ má bínú o, ẹ jẹ́ sáré bọ̀. Ẹ má bínú fa. So èyí tẹ́ bá ti fẹ́, ẹ select. Very beautiful. Àwọn latest in town. Òun lélẹ̀. Àwọn tó ń rè ní sìn lélẹ̀. Tó bá dẹ̀ já àǹkárá lẹ fẹ́, tó bá já dìrẹ, tó bá jẹ́ damask, tó bá jẹ́ lace, tó bá jẹ́ àwọn skirt and blouse tó lining, ẹ pè mí, ó wà available. Èyí tẹ́ bá ti fẹ́ ni. Anyone tó bá dẹ̀ já aṣọ òkè náà ni. Another color wà láwọn fine color lóríṣiríṣi ẹ wo. Gbogbo àwọn eléyìí báyìí. Aṣọ òkè ni gbogbo eléyìí báyìí. Aṣọ òkè. Damask rèé. Lóríṣiríṣi. Aṣọ òkè with Kampala náà tó ní ṣòkòtò. Àti tó ní ṣòkòtò tó jẹ́ gown. Òun náà wà. Gown lélẹ̀ báyìí. I have different color. Aṣọ òkè ní àti Kampala. Another color yẹn náà wà. Ìtẹ́ bá ti fẹ́. Ẹ̀yẹn ṣáà ti pé Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Yorùbá nation ẹ̀ ní wákìsà kẹ́yìn aṣọ. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Ẹ ṣeun gan, mo dúpẹ́ o, ire o.